Àṣà ìṣe ilẹ̀ Yorùbá. Ó ti ṣẹlẹ̀ o. Èyí tún yàtọ̀ nínú tuntun àti gbédé olóògbé àṣà Yorùbá dùn ọmọ yín àbúrò yín olólùfẹ́ yín MC Olúọmọdún Àpẹ̀lẹ́ ọmọ Àyàngadé ọmọ yín yẹ kùtù jùkọ́ làwí ló ní kí a sọ fún yín o kẹtúyáyá àjọ̀dún àṣà Yorùbá dùn ó ń bọ̀ lọ́nà lẹ̀lẹ̀ ní oṣù kẹsàn-án ìjọ kẹfà ọdún tí a wà yìí nẹ́ẹ̀sì ni aṣọ àṣà Yorùbá dùn ó wà báyìí ó ń ta wìtìwìtì lọ́lọ́kanjọ̀kan tó bá di ọjọ́ náà oríṣiríṣi eré ìdíje gẹ́gẹ́ bí eré òṣùpá ló wà ní ọjọ́ náà bí ayò àlọ́ àpapọ̀ àpagbè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Fún ẹni tó bá nífẹ̀ẹ́ sí aṣọ ọkùnrin àti fìlà àti aṣọ £600 ni. Fún obìnrin aṣọ àti gèlè £700. Fún ẹnikẹ́ni tó bá nífẹ̀ẹ́ fún aṣọ ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 011105740 lẹ́ẹ̀kan sí 01110582740. Olùkéde gbogbo ìgbìmọ̀ àṣà Yorùbá dùn àwọn ni wọ́n kéde àṣà Yorùbá dùn ó dùn ó lárinlárin. Mo dé bí mo ṣe ń dé bí béjì alẹ́ mo dé kùtùkùtù béjì òwúrọ̀ mo dé pápápá béjì ìyálẹ̀ ta mo lọ mo bọ̀ mi ò gbọ́mọ jẹ́ kèrègbè tí mo mú gbòdò ní mi pé lábẹ́ aṣọ. Ẹ má bínú pé ó pẹ́ kí n tó dé èmi náà kọ́ lọ́wọ́n ọba mi òkè ni ọba ńlá ọba tó tóbi ju gbogbo alágbára ayé lọ. Kábíyèsí ọba mi ọba àná ọba ẹ̀ní ọba pani ọba jíni ọba tó ní ewé ọba tó ní egbò ọba tó fi àṣẹ sí ewé àti egbò ọba tó ní kí bẹbẹ máa bẹ. Ọpọlọwọ Elédùà lónìí adúpọlọwọ akọ́dá ayé àṣẹ̀dá ọ̀run ọba apani ọba jíni ọba mi ìláyí alábínú àǹsẹ́sí agbègbè tí ń gba lára bàbá tí ń gbani lọ́jọ́ ikú bàbá tí ń gbani lọ́jọ́ àrùn bàbá tí ń gbani lọ́jọ́ ìṣòro ọba tó dá àrùn tí ò ní ṣàrùn ọba tó dá àìsàn tí ò ní ṣàìsàn ọba tó dá gbogbo ohun tí ń bẹ láyé tí kò sí èyí tí ó bá wa pín nínú rẹ̀. Ìbà lónìí ìbà oyún inú ìbà lónìí ìbà aṣẹ́sẹ̀ ìbà aṣẹ́dì ìbà oṣó ìbà jẹ́ ìbà ẹlẹ́bọ lóògùn ìbà mọ́níṣẹ́ ní ìbà ìfàìmọ́níṣẹ́ ní ìbà àṣìnìkan báni dárò ìbà gbogbo jáwéjáwé ìbà gbogbo wégbòwégbò ìbà gbogbo lọ́balọ́ba lóyè ìbà tọ̀kọ̀lú ìlú ní gbogbo káàárọ̀ òjíire. Èmi ọmọ yín àbúrò yín tí ẹ ti mọ̀ bí ẹni mọ̀wó náà ni tí gbogbo yín mọ̀ sí MC Olúọmọdún Àpẹ̀lẹ́ ọmọ Àyàngadé ọmọ Yíyẹ̀kùn tòjòkọlà wí olóòtú olùdarí àti olùdásílẹ̀ àṣà Yorùbá dùn ní tìlé tòko. Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ ìyá wa Àyọ̀ká eléwé ọmọ ní ìlú Cairo. Iléeṣẹ́ ìyá wa Àyọ̀ká eléwé ọmọ ní ìlú Cairo ni a wà yìí bẹ́ẹ̀ ni ìyẹn ni a wà yìí bẹ́ẹ̀ láàfò tá a balẹ̀ sí lónìí bẹ́ẹ̀ ni lórí àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan àbí méjì tí a fẹ́ fi ọ̀rọ̀ jomi tó rọrùn pẹ̀lú wọn lónìí kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ẹ máa bá wa ká lọ lọ́dọ̀ Àyọ̀ká eléwé ọmọ tí gbogbo wa mọ̀ sí ìyá àbíyè àṣà Yorùbá ẹ máa bá wa ká lọ. Àṣà ìṣe ilẹ̀ Yorùbá. Gbogbo ọmọ Yorùbá níbi tí ojúmọ́ ti mọ́ wá ti sorísun gbogbo ọmọ káàró jíire nílé lóko lájò lẹ́yìn odi. Ẹ kú ojúmọ́. Àṣà wa, ìṣe wa, èdè wa kò tiẹ̀ gbọ́dọ̀ parẹ́ láéláyé torí tẹnitẹni takísà tààtàn ẹjẹ́ àgbàṣà wa ìṣe wa lárugẹ. Káàkiri káàárọ̀ Tiwa ni o. káàkiri káàsán Tiwa ni ṣe. káàkiri káàlẹ́ tẹ́rí tẹ́yẹ. Ọmọ Odùduwà àbàlàjẹ́ kárí ayé. Níbi tí ojúmọ́ ti mọ́ wá o. Orísun gbogbo àwọn ọmọ Yorùbá ṣé bí ilé Ifẹ̀ náà ni nílé oníbùṣẹ́ ẹbí ti fi mọ́
gírí sọmọnù òsùnmọ́lẹ̀ súnmọ́ ẹni okùnmọ́ látà okùnmọ́ lóṣù òrìṣà tí ń fò bíkà ẹ má dúró. Kẹ́ ẹ tó kí wọ́n nífẹ̀ẹ́ ọ̀nì ìwọ̀n yé bẹ̀rẹ̀ kan tó kí wọ́n nífẹ̀ẹ́ òye tó ga tó bẹ̀rẹ̀ òun náà kí wọ́n nífẹ̀ẹ́ òtólú èèyàn tó bá kí wọ́n nífẹ̀ẹ́ tán ò bá bá bú ṣe bí ẹ̀kọ́ ni wọ́n mólúwa rẹ̀ ṣe èrò kíní bí ọmọ bámbá ti bá ilé ọmọ nínú nǹkan bàbá ti bá ọmọ ìlú kan èyí tí wọ́n fàwọn ẹ̀kọ́ ń ṣe lè ìjọsìn. ẹ káàbọ̀ padà sí iléeṣẹ́ ìyá wa àbíyè ọ̀là tí gbogbo èèyàn mọ̀ sí àyọ̀ká eléwé ọmọ. ẹ káàsán ìyá wa nínú ilé yìí. ẹ káàsán olóòtú. ṣé àlàáfíà làbá yín ìyá wa? àlàáfíà ni àwọn. ṣára ò lè bí? ara lè kókó. olúwa ṣeun. ẹ ṣe ìyá wa ẹ má bínú pé a wá gba àkókò yín díẹ̀ láti fi ọ̀rọ̀ wá ọ̀rọ̀ lẹ́nu yín wò torí pé tí a bá rí ohun tí ó jọ tó yani lẹ́nu ojú nìkan kan la fi ń wò ó ohun tó bá yani lẹ́nu a máa ń yanu wò náà ni ohun yàlẹ́nu jẹ́ fún wa wípé a rí irú yín báyìí tí ẹ gbé irú àwọn ọjà báyìí kalẹ̀ sí ilẹ̀ íjíbítì òun ni a ṣe ní ká wá láti wá béèrè àwọn ìbéèrè méjì mẹ́ta lọ́wọ́ yín ṣé ẹ lè gbà wá láyè ìyá wa láti béèrè ọ̀rọ̀ lọ́wọ́ yín mà? bẹ́ẹ̀ ni olóòtú. ẹ ṣeun gan. àkọ́kọ́ ẹ̀yin olólùfẹ́ wa ìyá wa ni ẹ rí lórí ìkàlẹ̀ yìí tí gbogbo èèyàn mọ̀ sí àyọ̀ká eléwé ọmọ tí ẹ tún lè fi orúkọ mìíràn wá wọn tó yẹ pé tẹ́ bá ti dárúkọ yìí kódà bó jẹ́ oyún inú tó bá lè lanu sọ̀rọ̀ wọ́n sọ fún yín pé ẹ yà báyìí tàbí ẹ lọ báyìí ẹ tún lè wá wọn sí orúkọ tí a mọ̀ wọ́n sí tó tún jẹ́ yàtọ̀ sí àyọ̀ká eléwé ọmọ ìyàwó ọmọ Jésù àwọn ni wọ́n wà ń kalẹ̀ yìí ìpín ni wọn kì í ṣe àìmọ̀ fún olóko bẹ́ẹ̀ ni yá wa ẹ má bínú àwọn nǹkan tí tẹ̀ ń tà bíbà yìí ó jẹ́ ohun ìyàlẹ́nu gbà fún wa kí ni ohun tí ẹ rò lérò torí a rí pé ìlú òyìnbó la wà yìí ìlú òyìnbó la wà tí wọ́n ń pè ní abroad a sì wá wòye pé ẹni ọmọ Yorùbá pọ́npélé kan tún lè gbójú gbáyà kó wá rò pé nílò òyìnbó àwọn nǹkan àṣà ìpínlẹ̀ lòun fẹ́ máa fi pawọ́dà láti máa tà kí ni èrò ọkàn yín tẹ́ tó gbèrú bàbá yìí. ẹ ṣé olóòtú ẹ káàsán gbogbo ilé o ẹ ṣé o ẹ̀yin tèmi a dúpẹ́ o. gẹ́gẹ́ bí ìbéèrè tí olóòtú béèrè àkọ́kọ́ ń bẹ̀ a fẹ́ kí àṣà wa àti ìṣe wa kó parẹ́ ní ìtìtorí ẹ̀ la wá jókòó aro ẹyọ kan asọ́di méjì la wá fi ní ká gbé ètò yìí ká gbé kalẹ̀. ẹ ṣé ìyá mi ṣé àwọn ètò tẹ́ gbé kalẹ̀ yìí torí gbàgbà débi a rí àwọn ewé oríṣiríṣi ní àwọn ewé tó pé tàbádé ilẹ̀ Yorùbá tí í ṣe ilẹ̀ abínibí tiwa a ò lè rí àwọn nǹkan wọ̀nyí tó jẹ́ ìyàlẹ́nu fún wa pé a rí gbogbo àwọn nǹkan yìí nínú àwọn nǹkan tá a rí yìí kí ni tẹ́mọ̀ kẹ́ tó rò pé nílùú òyìnbó àwọn kálukú lọ sí ibi iṣẹ́ ìjọba iṣẹ́ ọ́fíìsì lọ́tún lọ́sì ẹ̀yin wá wò pé ewé àti egbò lẹ fẹ́ máa tà ṣé bẹ́ẹ̀ náà lẹ lérò pé àṣà Yorùbá ó jẹ́ ọ̀kan gbòógì tó bẹ́ẹ̀. ẹ ṣé olóòtú ṣe ti rí àṣà Yorùbá ó jẹ́ àṣà tó dùn tí a ò dẹ̀ gbọ́dọ̀ jẹ́ kó parẹ́ ní gbogbo ibikíbi tí a bá dé ká máa fi hàn pé ọmọ Yorùbá rere ni wá. ṣe ti rí ewé àti egbò tẹ́ ń wò yìí ó dára púpọ̀ nínú àgọ́ ara wa. ṣe ti rí àwọn ewé tí ẹ̀ ń wò yìí ó jẹ́ ewé lílò fún àgọ́ ara wa pàápàá jùlọ fún ọkùnrin àti obìnrin. ní ọ̀nà wo ya ẹ là hàn wá bí ẹ̀kan bí ìpele méjì mẹ́ta kan
ẹ là hàn wá báwo ló ṣe wúlò fáwọn ọkùnrin. ẹ ṣé olóòtú. àkọ́kọ́ ń bẹ̀ bó ṣe wúlò fún àwa ọkùnrin. àwọn ọkùnrin míì wà tó jẹ́ pé wọn ò lè ṣe déédéé lórí ìyàwó wọn. tí wọ́n dẹ̀ ti lọ ọ̀dọ̀ dókítà alábẹ́rẹ́ tá à ń pè ní olóyìnbó, tí wọ́n ti fún wọn ní àìmọye nǹkan jẹ, tí wọ́n ti fún wọn ní àìmọye òògùn lò, síbẹ̀síbẹ̀ náà wọn ò rí kókó. ìdí nìyẹn tí a fi rò pé ewé àtegbò ó ṣe pàtàkì nínú àgọ́ ara wa fún ọkùnrin àti obìnrin. ẹ sọ pé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ti lọ sí ọ̀dọ̀ dókítà ní ìwòsàn òyìnbó fún ìwòsàn ara wọn tí wọn tí rí àbáyọ sí, tó sì jẹ́ pé ewé àtegbò ó rọrùn láti fi wá ìwòsàn fún wọn tó dá yín lójú tó bẹ́ẹ̀ gẹ́ tó pé tó bá wá sọ́dọ̀ yín ẹ lè ṣe ìwòsàn lórí ohunkóhun tó bá wá sọ́dọ̀ yín. ó dá mi lójú lójú. wọ́n tẹ̀ máa ń pe kinní kan ní àdákọ́lẹ̀, èmi máa ń gbọ́ kinní yẹn ní ìyá mi, ẹ jọ̀ọ́ ṣé ẹ lè bá wa ṣàlàyé díẹ̀ kí ni wọ́n pè ní àdákọ́lẹ̀, ta ni àdákọ́lẹ̀ máa ń mú, báwo ló ṣe máa ń wáyé. ẹ ṣé olóòtú. ọkùnrin ni àdákọ́lẹ̀ máa ń mú o, kò kí ń mú obìnrin. ohun tí a máa ń pè ní ìdákọ́lẹ̀ àkọ́kọ́ ń bẹ̀ òun ni kí ọmọ ọkùnrin má lè ṣe déédéé bí ọmọ ọkùnrin, kódà kó má tí ì rí ìhòòhò ìyàwó rẹ̀ kó ti da tọwọ́ rẹ̀ lẹ̀, òun ni à ń pè ní ìdákọ́lẹ̀. ìkejì ni òun ni ọmọ ọkùnrin tó rẹwà tó dúró déédéé ṣùgbọ́n kinní abẹ́ rẹ̀ ó kéré jọjọ orí rẹ̀ lọ. kí la tún máa ń pe irú èèyàn. nǹkan tó fa ìyẹn bó ṣe kéré ju ọjọ́ orí rẹ̀ lọ yẹn, oríṣiríṣi ọ̀nà ni nǹkan náà máa ń gbà bẹ́ẹ̀ tó máa fi ń kéré ju ọjọ́ orí wọn lọ. gbogbo àwọn nǹkan wọ̀nyí tó bá dé iléeṣẹ́ yín níbi tí ẹ pàgọ́ sí bíbà yìí, ṣé ìwòsàn wà fún ọ̀nà àbáyọ wà tó bá dọ̀dọ̀ yín? bẹ́ẹ̀ ni olóòtú, ìwòsàn wà fún wọn o, gẹ́gẹ́ bí a ṣe mọ̀ nípa nǹkan tí wọ́n bí wa sí. ìwòsàn wà fún irú àwọn ẹni bẹ́ẹ̀ tí wọ́n bá lò ó, tí mo sì nígbàgbọ́ wípé yóò bá wọn lára mu. àwọn kan tẹ̀ máa tún wá ń ta aláṣà pé àwọn aláboyún pé àgbo kan máa ń bẹ fáwọn aláboyún níbi tí ayé lajú dé yìí. èmi ò lérò pé àgbo kan tó ń wà tí aláboyún kan lè máa lò àbí kílẹ̀ rí sí kílẹ̀ fẹ́ sọ nípa rẹ̀ fún wa. ẹ ṣé olóòtú. àgbo wà fáláboyún tó sì jẹ́ pé ó dáa púpọ̀ kí aláboyún máa mu àgbo. wẹ́rẹ́ tí a bá ti mọ̀ yìí pé oyún dúró sí wa lára, kí a tó lọ sí ọ̀dọ̀ dókítà alábẹ́rẹ́, ó dáa kí aláboyún máa mu àgbo lọ́pọ̀lọpọ̀ nítorí pé yóò ran aláboyún náà lọ́wọ́, yóò sì ran ọmọ inú rẹ̀ náà lọ́wọ́. tí aláboyún tó bá mu àgbo, ṣé nínú oyún ló ti máa mu àgbo àgbà tó bá bímọ tán? wẹ́rẹ́ ńgbà tí oyún bá ti dúró sí lára, tí a ti rí i pé oyún yẹn pé oṣù kínní ni ó ti máa bẹ̀rẹ̀ sí ní mu àgbo yẹn láti oṣù kan. láti oṣù kan tí àgbo náà yóò sì ràn ní ọwọ́, yóò ran ìyá lọ́wọ́, yóò sì ran ọmọ náà lọ́wọ́. ẹ̀ ń sọ fún wa sí pé bí wọ́n ṣe ń gba ìwòsàn òyìnbó kọ́ máa fi àgbo kún gẹ́gẹ́ bí àṣà ilẹ̀ Yorùbá. bẹ́ẹ̀ ni olóòtú, ní òní kẹ́ má gba ìwòsàn òyìnbó o, ṣùgbọ́n àgbo ó wà, ó dára nínú àgọ́ ara dáradára kí ẹ máa mú tí ẹ bá ti wà nínú oyún, torí pé kí ni yóò ran ìyá lọ́wọ́, yóò sì ran ọmọ lọ́wọ́. ẹ ṣe ìyàwó àánú wá dùn pé a bá yín láyọ̀ àti àlàáfíà. káníkà ní mi ní méjì mẹ́ta báyìí, ó tó bí ìgbà wo gan lẹ ti balẹ̀ sí ìlú Íjíbítì lórí àwọn ọjà wọ̀nyí tí ẹ ti ń tà wọ́n, tí ẹ ti ń dá bíi gbogbo ẹ̀ tẹ́ ń dára oríṣiríṣi, á tó bíi ọjọ́ mélòó kan tí ẹ ti wà ní ilẹ̀ Íjíbítì báyìí? èmi ti wà ní ilẹ̀ Egypt láti ọdún kẹfà rèé tèmi ti wà nílẹ̀ Egypt, ṣùgbọ́n ọdún kẹta rèé tí mo bẹ̀rẹ̀ sí ní gbé ewé àti egbò kalẹ̀ láti máa fi ṣe àwọn ọmọ aráyé láǹfààní nínú àgọ́ ara. ẹ ṣe ìyàwó látìgbà tí wàá gbé kalẹ̀ láti bí ọdún kẹta sígbà tá a wà yìí, àwọn nǹkan ìyanu wo ni Ọlọ́run ti ipa ẹsẹ̀ yín ṣe fún àwọn èèyàn
tó ń wá ìwòsàn wá sí ọ̀dọ̀ yín tí ẹ lè kà ní méní méjì. Wọ́n ti pọ̀ o, ṣùgbọ́n mo mọ̀ pé èmi náà kọ́, Ọlọ́run ọba mi ni. Mo ti gba àwọn ẹ̀mí là nípa ara àwọn tó tara wọn lọ́fà ni, àbí lára àwọn tí wọ́n bí ọmọ tí wọn ò mọ bí wọ́n ṣe máa tọ́jú ọmọ náà, gẹ́gẹ́ bí ilẹ̀ àjò tí a wà. Àwọn ọmọ míì tó jẹ́ pé wọn ò tí ì mọ bọ́n ṣe máa tọ́jú ọmọ, tí wọ́n ń lóyún lájò, tí wọ́n dẹ̀ ń bímọ, ṣùgbọ́n tó bá ti bí ọmọ náà tán, wọ́n á sọ fún wọn pé ó yá gbé ọmọ náà lọ sọ́dọ̀ àyọ̀ká ìléwé ọmọ. Wọ́n á gbé ọmọ náà wá, èmi á yẹ ọmọ náà wò, gbogbo àìsàn tó bá wà lára ọmọ náà èmi á sọ fún wọn, màá wá fi àgbo fún wọn, wọ́n á sè fún àwọn ọmọ náà. Mo dẹ̀ ti gba àwọn ọkùnrin náà là tó jẹ́ pé ìyàwó ilé wọn complain tí wọn ò lè ṣe déédéé, mo ti gbà wọ́n là, wọ́n ti ẹ̀ pọ̀ lọ́lọ́kan ọ̀jọ̀kan. ẹ ṣe àdúpẹ́ ìyá wa. látìgbà tí wàá ń ṣiṣẹ́ yìí, ǹjẹ́ tí ẹ fìgbà kan kábàámọ̀ yìí pé bẹ́ẹ̀ ṣe da tó yìí, tí ẹ rẹwà tó yìí gẹ́gẹ́ bí ọmọ obìnrin, ǹjẹ́ tí ẹ kábàámọ̀ pé kí ló jẹ́ tó jẹ́ pé irú iṣẹ́ yìí gan lẹ́yìn láyò láti máa ṣe, àbí kí ni àwọn nǹkan tí ẹ ti kojú ẹ̀ tó pé ó bà yín lọ́kàn jẹ́ nídìí iṣẹ́ yìí tàbí tó bà yín nínú jẹ́, ǹjẹ́ ó tiẹ̀ wà? Olótù, kò sí o, ṣùgbọ́n àwọn kan ń gbé ogun láti jẹ́ wípé kí n má lè dúró gẹ́gẹ́ bí àwọn èèyàn tó máa gba èèyàn sílẹ̀, olùtúsílẹ̀. Àwọn kan dúró bẹ́ẹ̀ láti má lè fún mi ní àyè. Wọ́n wò pé ṣé àwọn táwọn ti wà ń bẹ̀ látijọ́ yìí ni ọmọ kékeré kankan máa wá dé lójijì, òkìkí àwa kàn bẹ́ẹ̀ yẹn. Ṣùgbọ́n ní ọjọ́ tòní mo dúpẹ́ lọ́wọ́ Elédùmarè nítorí pé kí ni, mi ò yàbàrá sí ìdí ewé àtegbò. ṣé ẹ kọ́ṣẹ́ yìí ni àbí bó ògùn níṣẹ́ ìbábọ̀dé ṣe dédìí iṣẹ́ ìgẹ́gẹ́ pàtó? torí ẹ rẹwà ní ọmọbìnrin, mi sì lérò pé bóyá ẹ kàn lè àbí kí lè sọ pé mo wí, báwo gan lè ṣe dédìí iṣẹ́ yìí gangan? ṣé ó kàn wù yín ni mo mọ̀ máa ma ta lẹ́bi dédìí ẹ̀ ni, àbí ẹ kọ́ṣẹ́ àbí báwo ló ṣe jẹ́? Rárá o Olótù, ṣé ti rí ewé àtegbò kò kàn ṣe iṣẹ́ téèyàn kàn lè pàgùrù lọ sí díẹ̀ láti lọ kọ́. Kò ń ṣe iṣẹ́ téèyàn kàn lè sọ pé mo fẹ́ gbé ọjà yìí lẹ̀ jẹ́ kí n máa tà á. Wọ́n bí àwa sínú ẹ̀ ni, wọ́n fi lé àwọn ìyá wa lọ́wọ́ ni. Ìyá bàbá tó bí àwọn ìyá tiwa ló fi lé wọn lọ́wọ́. Ìyá bàbá àwọn ìyá wa ló fi lé wọn lọ́wọ́. A dẹ̀ dúpẹ́ pé àwọn ọmọ náà tán bí sínú ẹ̀, a dúpẹ́ pé à ń gbé iṣẹ́ wọn lárugẹ tí ò dẹ̀ ní parun. gbọ́tẹ́ ń fi yé wa ní pé wọ́n bí sínú iṣẹ́ ewé àti egbò ni. Bẹ́ẹ̀ ni Olótù. ẹ̀yin olólùfẹ́ wa, níbi tí ẹ ti ń gbọ́ wa tí ẹ ti ń wò wá, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn-ún níléeṣẹ́ MC Olúọmọbíwá pẹ̀lú ọmọ Àyàngáde, olóòtú àṣà Yorùbá dùn. ẹ jẹ́ ká gbé ìpolówó wọlé. bẹ́ẹ̀ ni àṣà ìṣe ilẹ̀ Yorùbá. ó ti dé o, ó ti ṣẹlẹ̀ o, eléyìí tún yàtọ̀ nínú tuntun àti orúkọ àṣà Yorùbá dùn. ọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín MC Olúọmọbíwá pẹ̀lẹ́ ọmọ Àyàngáde, ọmọ yíyọ ẹ̀kún tójú kọ́lá wí, wọ́n ní kí a sọ fún yín o, kẹtúyáyá àjọ̀dún àṣà Yorùbá dùn ó ń bọ̀ lọ́nà lẹ̀lẹ̀ ní oṣù kẹsàn-án ìjọ kẹfà ọdún tí a wà yìí. nẹ́ẹ̀sì ni aṣọ àṣà Yorùbá dùn ó wà báyìí, ó ń ta wìtìwìtì lọ́lọ́kanjọ̀kan. tó bá di ọjọ́ náà, oríṣiríṣi eré ìdíje gẹ́gẹ́ bí eré òṣùpá ló wà ní ọjọ́ náà, bí ayò ọlọ́pọ́n, àlọ́ àpamọ̀, àpagbè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. nífẹ̀ẹ́ sí aṣọ ọkùnrin àti fìlà àti aṣọ 600 pounds ni. fún obìnrin, aṣọ àti gèlè 700 pounds. fún ẹnikẹ́ni tó bá nífẹ̀ẹ́ fún aṣọ, ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 011105740. lẹ́ẹ̀kan sí 011105740. olùkéde gbogbo ìgbìmọ̀ àṣà Yorùbá dùn, àwọn ni wọ́n kéde àṣà Yorùbá dùn ó dùn ó lárinlárin. níbi tí ojúmọ́ ti mọ́ wa o. ẹ káàbọ̀ padà sí orí ètò wa, ètò yín àṣà Yorùbá dùn. gẹ́gẹ́ bí ẹ ti ṣe mọ̀ àti bí a ṣe sọ síwájú, iléeṣẹ́ ìyá wa Àyọ̀ká eléwé ọmọ àbíyè
ìyá bíyè àṣà Yorùbá dùn iléeṣẹ́ wọn ni a wà yìí. Ẹ káàbọ̀ padà sí ọ̀dọ̀ ìyá wa ẹ kú kalẹ̀. Ẹ má bínú pé a gbà yín ní àkókò, ṣé kò rẹra, ṣé ẹ ń gbádùn wa? Ẹ ṣe níbi tí a ti lọ lẹ́ẹ̀kan, ẹ jẹ́ kó yé wa wípé iṣẹ́ yìí wípé wọ́n bí yín sínú ẹ̀ ní àjogúnbá ni àbí bẹ́ẹ̀ kọ́ lè ṣe sọ? Ẹ ṣé bàbá ni wọ́n fi lé yín lọ́wọ́ ni àbí ìyá? Ìyá ni wọ́n fi lé lọ́wọ́. Ìyá mi ọmọ Mágù Ẹkùn, òun ni wọ́n fi lé lọ́wọ́, Alájà Ganiyat. Kò sí ẹni tí ò mọ ìyá mi ní Èjìgbò last bus stop. Èjìgbò last bus stop ní ìlú Èkó Akéte. Ìṣọ̀lọ̀. Ẹ ṣe ní báyìí náà ìyá wa náà orí ọjà yìí náà ṣì wà lọ́wọ́lọ́wọ́ báyìí. Bẹ́ẹ̀ ni lóòtún, orí ọjà yìí ni wọ́n ṣì wà lọ́wọ́lọ́wọ́ báyìí. Olúwa ṣeun. But báwo lẹ ṣe máa ń ṣe é, báwo lẹ ṣe ń rí ọgbọ́n fi kó wọlé tí gbogbo tó fi kún báyìí? Ṣé ìbínú ìbéèrè wa? Àbínú olóòtú, ó dàbí ẹ ṣe béèrè ìbéèrè yẹn torí pé àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa ń béèrè pé bó la ṣe ń ṣe tí a fi ń rí àwọn ìrọ̀rùn kó wọlé. Ṣùgbọ́n èmi máa ń sọ fún wọn pé ọlá wọn àti ọlá Ọlọ́run àti ọlá ìyá mi tí mo tara ẹ̀ wá sílé ayé, ọlá wọn ni mò ń jẹ tí mo fi ń rí àwọn ọjà yìí kó wọlé. Ẹ ṣeun ìyá wa. Tabaníká wá wò ó sìn yín, kí ni èrò ọkàn yín àti àmọ̀ràn yín fún gbogbo ọmọ adarí oorun, àwọn ọmọ adúláwọ̀, àwọn ọmọ ilẹ̀ káàárọ̀ òjìrè tó ń bẹ ní Íjíbítì, tí gẹ́gẹ́ bí àwọn àlàyé tẹ́ ṣe síwájú pé àdákọ́lẹ̀ àbí ìdákọ́lẹ̀ àbí kankan, kí ni àmọ̀ràn tẹ́ lè gbà wọ́n yàn? Àkọ́kọ́ níbẹ̀ ìmọ̀ràn tí mo lè gba àwọn tó wà ní ilẹ̀ Egypt, pàápàá jùlọ tó a wà ní òkèèrè ní ilẹ̀ òkè òkun, nítorí pé ìlú aláwọ̀ funfun tá a wà, ohun ìjẹkújẹ oríṣiríṣi ohun là ń jẹ níbẹ̀. Tí a bá wá ń jẹ, lóòótọ́ ewé àtegbò ó jẹ́ nǹkan tí ó korò lẹ́nu ṣùgbọ́n ó ṣe ara ní oore. Tí a bá wá ń jẹ àwọn nǹkan mìdìmídì náà, torí kò sí ọgbọ́n bá ṣe ní jẹ, ẹ jẹ́ ká máa fi àwọn àgbo ewé ká máa fi tẹ̀ nídìí ká máa mú kó lè máa ṣe ara wa lóore. Ṣé àáfàá lè mu àgbo náà àbí wọn lè mú? Ṣé ìtàfà tàbí pásítọ̀ tán lè mú wà nínú àwọn àgbo yìí àbí kò sí rárá? Kò sí ẹni tí ewé àtegbò yọ́lẹ̀ fún o, kò sí ẹni tí ewé àtegbò yọ́lẹ̀ fún, kò dẹ̀ sí ẹni tí ò lè mu ewé àtegbò. Oyún inú gan mú, nítorí pé tí ìyá rẹ̀ bá ti mú, òun náà mú níbẹ̀ nìyẹn. Ọkùnrin mú, obìnrin mú. Kódà àwọn òyìnbó ń wá sọ́dọ̀ tèmi Àyọ̀ká Eléré Ọmọ wá ra àgbo tí wọ́n dẹ̀ ń gbé lọlé. Dókítà òyìnbó ń wá sọ́dọ̀ èmi Àyọ̀ká Eléré Ọmọ wá ra àgbo tó ń fún àwọn patient ẹ̀ mu. But ní ilẹ̀ Egypt àwa yìí, àwọn àìsàn kan wà tó máa ń bá àwọn ọ̀dọ́ wa obìnrin tó máa ń jẹun tó pọ̀ máa ń jọ wọ́n lẹ́nu gan, tó máa ń dà wọ́n láàmú bíi ẹ̀yìn dídùn látàrí iṣẹ́ líle tí wọ́n ń ṣe àti ẹsẹ̀. Ǹjẹ́ àgbo yẹn náà wà bákan náà? Bẹ́ẹ̀ ni lóòtú, àgbo wọn ni mo tò sókè yẹn. Àgbo ẹ̀yìn dídùn, arọmọléegun ẹsẹ̀, tẹ́sẹ̀ èèyàn bá ń gbọ̀n àbí bẹ́ẹ̀ kọ́? Ẹ̀yin olólùfẹ́ wa, òun ni ẹ gbọ́ lẹ́nu ìyá wa Àbíyè Àyọ̀ká Eléré Ọmọ. Àwọn àgbo yìí lóríṣiríṣi ni wọ́n wà. Ìwọ tí ò ń ṣiṣẹ́ líle, ẹ̀yìn dídùn, iṣẹ́ ìdúró ló ń ṣe, ẹsẹ̀ rẹ̀ ń gbọ̀n rìrìrì lórí ilẹ̀ ni lọ́tún lósì ní gbogbo ìgbà, tàbí ojókòó ẹsẹ̀ rẹ̀ bí wọ́n máa ń pè kí nìkan ní pajápajá, tẹ́sẹ̀ ó máa ṣe yín tó máa sọ pé ẹ̀jẹ̀ ní òtó àbí kankan, mọ́tò ara rẹ̀ jẹ́ o. Kíní ló ń kọ lẹ́tà bọ̀ ọ́n tó o bá tètè gbéra rẹ̀, àrùn stroke rọpárọsẹ̀ ó ń kọ lẹ́tà sí ọ. Tó o bá tètè gbéra rẹ̀, má bora rẹ̀ mọ́lé, gbéra rẹ̀ kó o tara ṣàṣà ó di ilé Àyọ̀ká Eléré Ọmọ ní ilẹ̀ Íjíbítì ní òpópónà Sàláàbù. Tó bá ti dé iwájú etí salad tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣí yẹn, ó rí junction kan níbẹ̀, yà sí ọwọ́ òsì rẹ̀. Tó bá ń bọ̀ láti ìta, ó yà sí ọwọ́ òsì. Tó bá pẹ́ àti inú ilé ló ti ń bọ̀, ó yà sí ọwọ́ ọ̀tún. Tó bá gẹ̀ẹ́ tó bá ti lọ sọ́wọ́ òkè báyìí,
pèsè orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn tó wà ní ojú òpó yìí, ọwọ́ kan ni wọ́n ó gbé, wọ́n sì fún ọ ní ìwòsàn tó péye tó yege tó yẹ pé ìwọ gan ó máa ṣàdúrà ó sì máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè. Èmi ọmọ yín àbúrò yín tí ẹ ti mọ̀ bí ẹni mọ̀wó náà ni orúkọ tèmi kò fìgbà kan yí padà rárá, MC Olúọmọbíwá pẹ̀lẹ́, ọmọ yíyọ ẹkùn tó jókòó la wí, ọmọ à ń lè bọ̀lẹ̀ yìí jàgbìlàmí lára wájú, ọmọ ẹkùn tára kìí ṣègbè rẹ̀ níjà. Ìyàwó tèmi o kò lè lálẹ́, tó bá lálẹ́ bóyá torí ojú kòkòrò pépà ni o, torí pé mo dá pẹ́lú ọmọkùnrin, mo dá gíá, mo tún gbangba sùn lọ́yẹ́. Bẹ́ẹ̀ ni ìwọ́n kọ́ ọ̀rẹ́ mi ojoojúmọ́ ló lọ fi ń mu ìmúkùmù káàkiri, ọmọ science student ló pera rẹ̀, kò rí bẹ́ẹ̀ o, ìmúkùmù ló mu, wọ́n fi ọ́ ta ọjà ni, wọ́n fi ọ́ pawó. Èyí tó mu lánàá ṣe kí ló ṣe lára rẹ̀? Èyí tó mu níjẹrin jẹ́ kí ló ṣe lára rẹ̀? Má tanra rẹ̀ mọ́, má nà owó àpà, má tanra rẹ̀, má bọ̀ tààràtàrà lọ́dọ̀ ìyá wa Àyọ̀ká eléwé ọmọ, àwọn ni bàbá wọn ń ṣe gudugudu méje yàyà mẹ́fà, ìwòsàn lóríṣiríṣi lọ́lọ́kanjọ̀kan ọ̀dọ̀ wọn ló yẹ kí ni, ọ̀dọ̀ wọn ló wà, nípa àrẹ̀mọ ni, àrẹ̀bí ni, sọ̀ngùn ni, jẹ̀dí ni, ọ̀pá ẹ̀yìn ni, àrùn ojú ni, àrùn etí ni, gbogbo tí ń jẹ́ àrùn nínú àgọ́ ara pátá máa bọ̀ lọ́dọ̀ ìyá wa. Ẹ má yà sọ́tún, ẹ má yà sósì, ó di kí ni ọgọ́gọ̀nà báyìí ni Aláké sọ. Ẹ má bọ̀ lọ́dọ̀ Àyọ̀ká eléwé ọmọ. Ẹ ṣé púpọ̀ ìyá wa. Ó ti pé ẹ máa lọ lórí ètò lónìí, kí ni àmọ̀ràn tí ẹ fẹ́ gba àbí ẹ fẹ́ kí àwọn olólùfẹ́ yín lórí ètò lónìí, ẹ láwọn tí ẹ fẹ́ kí lórí ètò lónìí? Ẹ̀yin tèmi nílé lóko lọ́nà odò, àwa tí a wà ní ibi iṣẹ́ ni àbí àwa tí a lọ sí ìdí ọjà wa, mo kí gbogbo wa o, akérè oko délé o, àmín, ní gbé sájò o, àmín, màdámù ò ní fi wá sọ̀kò sílé bí àpò ẹ̀wà o, àmín, àṣẹ àwa ní sílé màdámù ká lọ sẹ́wọ̀n o, àṣẹ, gbogbo èrè oko àwa máa kó délé ni o. àṣẹ. Ìmọ̀ràn tí mo wá fẹ́ gbà wá ni pé iṣẹ́ yìí èmi náà ti ṣe rí, mo dẹ̀ mọ gbogbo stress tó wà ń bẹ̀. So tá a bá ti ń dé ẹ jẹ́ ká máa wá sọ́dọ̀ Àyọ̀ká eléwé ọmọ. Ìwọ tí ẹ̀yin bá ń ro àbí ìwọ tó rí ń fọ́ tó ti lo oògùn kíní kan tí ẹ̀ bà wá jẹ́ lájò, Panadol extra ni àwa máa kó yẹn jẹ ṣó ti yé yín, ẹ má jẹ́ ká kó jẹ mọ́, ẹ wá sọ́dọ̀ Àyọ̀ká eléwé ọmọ. Àwọn màdámù náà ti ń gbà wá láyè sí ká rẹ àgbo ká gbé wá, tá a bá ti délé wọn a sọ fún wọn pé nǹkan tó ń ṣiṣẹ́ fún lélẹ̀, wọ́n ti ń gbà wá láyè kí a mú. Ìwọ tí o ní ẹ̀dà, ìwọ tí o ní infection, àwọn àgbo ẹ̀rẹ́ infection ẹ̀dà, àwọn àgbo ọkùnrin rèé á lé. Ìyá wa ẹ ní nǹkan kan wọ́n ń pè ní àgbo infection, ṣé gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé ọmọ Yorùbá làwa, Yorùbá làwa gbọ́, àwa ò gbọ́ infection àbí fẹ́mi lẹ pè sí. Kí ni ohun tí wọ́n pè ní infection? Báwo ni wọ́n ṣe lè mọ̀ tí obìnrin ní infection máa ń mú ní àbọ̀kùnrin, àti pé tó bá mú yàn báwo ni wọ́n ó ṣe mọ̀, epo tí wọ́n fi kéèsì ara wọn láti máa bọ̀ ní ilé iṣẹ́ yín? Ẹ ṣé olóòtú, àrùn ọkùnrin ó wà lọ́tọ̀, àrùn obìnrin ó wà lọ́tọ̀. Ṣé rí irú ìdákọ́lẹ̀ ọkùnrin lónìí, infection obìnrin lónìí. Ìdí tí a lè fi mọ̀ pé infection mú wa òun ni pé láti bí kí ojú ara máa yún wa. Ìkejì, láti nǹkan tó máa ń jáde lójú ara wa tó bá ti pọ̀ jù, òun ni ara nǹkan tí a máa ń pè ní infection. Ṣẹ́dẹ̀ rí infection yìí àìsàn burúkú ni. Number 1 kò ń jẹ́ kí oyún dúró sára. Number 2 ó tún máa ń fún womb tó wà nínú, ó máa ń fún ní àyè láti expand tí ó dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Ó máa ń jẹ́ kí inú kó tóbi. Infection lè fa kí inú tóbi. Infection ó lè fà, infection rẹ̀ ó lè fa kí ojú ara fẹ̀, tó jẹ́ pé ìwọ obìnrin tó kì í ṣe oníṣekúṣe, tó kì í ṣe oníṣìnà, kò ń ṣe obìnrin tí ó bá ń ṣe ìṣìnà nìkan lójú ara ẹ̀ máa ń fẹ̀. Infection ó máa ń fa irú nǹkan báyìí, àrùn burúkú ni. Irú àwọn àrùn báyìí àgbo ẹ̀ ó wà, ọṣẹ ó wà, àgúnmu ẹ̀ wà, mẹ́tẹ̀ẹ̀ta la máa fún yín papọ̀ tí ẹ dẹ̀ máa lò tá bá ṣe ní kẹ́ lò tó dẹ̀ máa bá yín lára mu. Irú àwọn àìsàn yìí a ti treat àwọn èèyàn bẹ́ẹ̀ tó dẹ̀ wá fi ẹ̀mí ìmoore mu. Ǹjẹ́ lè pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ pé a bá fẹ́ pè yín sórí aago láti wá ìbéèrè mìíràn tàbí láti béèrè ohun mìíràn lọ́wọ́ yín ní ìdákọ́ńkọ́, ǹjẹ́ ẹ ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí a lè pè yín sí? Bẹ́ẹ̀ ni olóòtú, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi. Ẹ pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín kí a gbọ́. 011
43 73 60 93. lẹ́ẹ̀kan sí ìyá wa. 011 43 73 60 93. tí ẹ bá wá pè yẹn tí ò bá lọ a ní ìmíràn 0311 check my phone 0311 43 sorry ẹ má bínú 0311 58 94 452. ṣé kí n tún pè fún yín 0311 43 mi rántí yẹn o. ẹ káàbọ̀ padà sí orí ètò wa ètò yín àṣà Yorùbá dùn ní ibi báyìí ni a ó fi àdàgbà ètò lọ́rọ̀ sí ní òní. àdúpẹ́ lọ́wọ́ Elédùmarè ọba tó jẹ́ kí a ṣe àṣeyọrí iṣẹ́ tòní. ọba mi òkè ọba mi àwòláwòrán bí oníkọ̀ọ̀dì àìmọ́ṣe sí ẹnì kọ̀ọ̀kan wa. ọ̀rọ̀ lẹ́tí gbọ́ lẹ́nu ìyá wa Àyọ̀ká Eléwíọmọ àbíyọ̀là ìyá bí àṣà Yorùbá dùn. gbogbo ohun tí ẹ bá fẹ́ ní ìwòsàn ara ní kí ẹ wá sí ọ̀dọ̀ ìyá wa Àyọ̀ká Eléwíọmọ. wọ́n dá yín lóhùn. aláàánú ni wọ́n, àbíẹmọ ni wọ́n, owó wọn kò pọ̀ púpọ̀. ìtùbí ìnùbí láàjọ fi ṣe àlàyé rẹ̀. èmi mọ̀ pé ò ní sunkún dé ọ̀dọ̀ Àyọ̀ká Eléwíọmọ kó o tún sunkún jáde kúrò ńbẹ̀. tó bá sunkún wọbẹ̀ ẹ̀rín ni ó sì kíni ẹ̀rín ni ó bá jáde. torí àbíẹmọ tó mọ rírì ọmọ tó sì mọ ohun tí ọmọ kókó lọmọ jẹ́ nínú ayé ni wọ́n. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wọ́n ní ẹ lè pè wọ́n sí òun nìyí lẹ́ẹ̀kan sí. tó bá yẹ pé láti outside country ni ẹ ti fẹ́ béèrè kan àbí méjì lọ́wọ́ wọn, wọ́n ní kẹ́ fi plus síwájú ẹ̀. ẹ máa fi +2011 43 23 60 93 lẹ́ẹ̀kan sí +2011 43 23 60 93. àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ẹ lè pè wọ́n sí nìyẹn. ẹ ṣeun púpọ̀. orúkọ tèmi kò yí padà gẹ́gẹ́ bí ẹ ti ṣe mọ̀ bí ẹni mọ owó MC Olúọmọ Abdulwapẹ̀lẹ́ ọmọ Àyàngadé ọmọ yíyọ ẹkùn tòjúkọ́lá wí ọmọ alẹ́bọ̀lẹ̀ yìí jàgbìnàmí lára wájú ọmọ ẹkùn tára kìí ṣìgbé rẹ̀ níjà. èmi ò lílọ ọ̀tọ̀dọ̀ mi yóò máa já sí pé bọ́kọ́ bá roko yóò padà wá sílé, bọ́dà bá roko yóò padà wá sílé, bọ́kọ́ bá jagun ẹnu yóò padà ṣẹ́gun náà ni. èmi ọmọ yín àbúrò yín á tún máa pàdé pẹ̀lú àánú Ọlọ́run pẹ̀lú ìyọ́nú Elédùmarè. a ó máa bẹ ẹ má bínú ẹ̀yin olólùfẹ́ wa. ìyá wa tún pe àkíyèsí padà lónìí pé àwọn nǹkan míì tún wà táwọn tún fẹ́ fi ṣe wá ní oore. ẹ jẹ́ ká lọ síbẹ̀ ká lọ wò ó. ìyá wa eléyìí tí ibi tẹ́ tún mú wa wá yìí ó mà tún yà wá lẹ́nu. iléeṣẹ́ mìíràn ni ẹ tún mú wa wọ̀ yìí. ìyá wa Àyọ̀ká Eléwíọmọ, báwo ni eléyìí tún ṣe jẹ́? ibi tẹ́ tún mú wa wá yìí báwo ló tún ṣe jẹ́ ìyá wa? ẹ ṣé olóòtú. irun ṣíṣe ó jẹ́ iṣẹ́ tí mo nífẹ̀ẹ́ sí púpọ̀ láti kékeré mi. tí mo bá wá dé láti iléèwé gẹ́gẹ́ bí òbí mi ṣe rán mi lọ, mo wá máa ń lọ sí ọ̀dọ̀ arábìnrin kan tó kọ́ mi ní iṣẹ́ yìí láti lè fi mọ̀ èyí tí mo mọ̀. òun ni mo fi kọ́ iṣẹ́ irun ṣíṣe. kò dẹ̀ sí style tí mi ò lè ṣe lórí iṣẹ́ irun ṣíṣe yìí. irun ṣíṣe yìí ló jẹ́ iṣẹ́ tí èmi kọ́ fúnra mi, tí àwọn òbí mi tán sì ṣe freedom fún mi lórí ẹ̀. ẹ tún kọ́ iṣẹ́ amúnidára àbí atóríṣe náà máa ń pè wọ́n, àwọn atóríṣe tí a mọ̀ sí hairdresser. tẹ tún máa ń ṣe gbogbo ẹ̀. ẹ̀yin náà lè tún ṣe wíìgì báyìí. èmi náà ni mò ń ṣe wíìgì. kò dẹ̀ sí wíìgì tí mi ò lè ṣe lóríṣiríṣi. a ṣe fún àwọn èèyàn, àwọn tó bá ní ìdí ẹ̀ wọ́n máa pè mí lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi, màá ṣe fún wọn nítorí pé wọ́n náwọn láìkì iṣẹ́ ọwọ́ mi. màá ṣe fún wọn, màá ṣorí wọn lóge. tó bá sì jẹ́ àwọn tí ó dé láti Ṣàgálà, wọ́n á pè mí
ṣé mo wà ní ṣọ́ọ̀bù àwọn fẹ́ wá ṣerun màá ṣe màá mú irun màá ṣe fún wọn màá tún orí wọn ṣe. ìyá wa ṣé ẹ máa ń lo ìsọ̀yè ni wọ́n ní kinní kan wọ́n ń pè ní sọ̀yè èmi máa ń gbọ́ ní mi ìmọ̀ ṣé ẹ máa ń lo sọ̀yè ni àbí orí kẹ́ ẹ tó ń dá gbogbo ewé mọ̀ lóríṣiríṣi kẹ́ ẹ tún wá yà sí di àtòríṣe ó ló ṣe rọrùn fún yín tó bẹ́ẹ̀. ẹ ṣe olóòtú ìbéèrè ńlá ni ẹ béèrè. Oògùn ìsọ̀yè tí wọ́n bá máa lo oògùn ìsọ̀yè fúnyàn àti kékeré náà ti máa lo oògùn ìsọ̀yè fúnyàn. Oògùn ìsọ̀yè ò ń ṣe téèyàn bá dàgbà èèyàn ṣẹ̀ṣẹ̀ máa lò ó kò sí bó ṣe fẹ́ ṣiṣẹ́ ṣó ti yé wa bẹ́ẹ̀ yẹn olóòtú. Ṣùgbọ́n nǹkan téèyàn bá mọ̀ tó dẹ̀ wà lọ́kàn èèyàn wípé èèyàn fẹ́ mọ̀ èèyàn máa mọ̀ ọ́ ní olóòtú. tí bá ṣe pé mo fẹ́ kọ báyìí ṣé mo sì lè mọ̀ ṣé mo lè mọ̀ tí n bá fẹ́ kọ ìyá wa. Kò sí wàhálà ọkùnrin tún orí ṣe obìnrin tún orí ṣe iṣẹ́ ọwọ́ ó ṣe pàtàkì ó ṣe kókó kò sí ìlú tí ẹ máa dé tí ẹ ní fi iṣẹ́ ọwọ́ tẹ bá ní tí ẹ ní fi jẹun. ẹ ṣeun irú eléyìí sì tí wọ́n bá fẹ́ báyọ̀ ṣe pé kẹ́ ẹ gbowó á tó bí èlò. Irú eléyìí ń sìn tí mò ń ṣe fúnyàn èèyàn kan ló ní a máa ń pe nǹkan kan ní closure yẹn ló wà ní iwájú ẹ̀ yìí tó jẹ́ woman health so tí closure yẹn bá wà ní ibi wíìgì yẹn owó ẹ̀ tún máa ń gara ṣùgbọ́n irú eléyìí kò ní closure owó ẹ̀ ó kéré sí eléyìí. ẹ kú iṣẹ́ ọpọlọ yín kò ní jọba pẹ̀lú gbọ̀ngàn gbogbo àwọn tẹ́ ẹ kó wá kó dání gbóná náà tún wá rẹwà àfi bíi pé kí wọ́n padà kí wọ́n di obìnrin arẹwà nígbà tẹ́lẹ̀ máa ń kọ̀ lọ. àti Jọmí lórúkọ wọn. Jọmí lọ́mọ wá Jọmí ìyá wa èyí ò ní wá jẹ́ kí yẹ pé ẹ ti ń fẹ́ máa parọ́ fún wa ẹ tẹ́lẹ̀ ó Jọmí ò Jọmí eléyìí náà ò tún Jọmí kí láwọn ṣe sí. orúkọ tí a máa ń pe àwọn bèbí yẹn nìyẹn. Jọmí àti fẹ́ràn mi. ẹ ṣe ìyá wa ẹ̀yin olólùfẹ́ mi ní eloko lódò ẹ má jẹ́ kó yà yín lẹ́nu ó ń bọ̀ kò tí ì dé ibi tá à ń lọ jìnnà ibi tá à yàtọ̀ sí kí ni ló pọ̀ gẹ́gẹ́ mo yìí sọ fún yín iléeṣẹ́ àyọ̀ká eléré ọmọ òun la wà báyìí ó pín sí méjì bí wọ́n ṣe ní iléeṣẹ́ atóríṣe bẹ́ẹ̀ náà ni wọ́n ní iléeṣẹ́ ìwòsàn lóríṣiríṣi ní ọlọ́kanòjọ̀kan ṣe pé gbogbo ohun tí ń jẹ́ ìwòsàn pátá ni ọlọ́run fún wọn lórí ọ̀fẹ́ ọlọ́run ṣàánú wọn láti ṣe kíni láti máa ṣe òsùn fún ọmọ aráyé pẹ̀lú ògo ọlọ́run ìyá wa ẹ̀kọ́ tó nípa àná lónìí ọlọ́run kò ní fi àìsàn burúkú kò ní fi tà yín láàmú ilé yín ọ̀nà yín yóò máa rójú yóò máa ráyè ẹ̀ní tẹ́ ẹ̀ní tí ẹ máa mọ̀ ṣe pẹ̀lú àṣẹ Èdùmàrè ẹ̀kọ́ tó nípa àná máa lọ lónìí kí ni ohun tí ẹ fẹ́ sọ fún àwọn ọmọ àṣà Yorùbá dùn bóyá ẹ ní àdúrà méjì kan àbí ẹni kan tẹ́ àmọ̀ràn tẹ́ fẹ́ gbà wá ṣé ká tẹ̀síwájú nípa àwọn ètò tí à ń ṣe yìí tá a gbé kalẹ̀ yìí àbí kí lẹ rò. ẹ̀yin èèyàn mi nílé lóko lọ́nà odò ẹ̀yin ọmọ àṣà adúláwọ̀ ẹ̀yin ọmọ àṣà Yorùbá ẹ má jẹ́ ká gbàgbé àṣà nítorí pé a sí nílé mọ́ a wà lájò ẹ jẹ́ kí a mú àṣà wa lókùnkúndùn àwọn ọmọ wa tó bá ń ti iléèwé dé ẹ má jẹ́ ká máa fòyìnbó bá wọn sọ̀rọ̀ ẹ jẹ́ kí wọ́n máa mọ àṣà ìlú tí wọ́n lọ ìlú tí àwọn òbí wọn ti wá ẹ jẹ́ kí a fi ìṣe wa àti àṣà wa kí a fi kọ́ wọn kí a dẹ̀ tún fi tọ́ wọn láàní káàárọ̀ òjíire tí ọmọ wa bá jí ẹ jẹ́ kó yé pé ẹ káàárọ̀ ò dádì mi ẹ káàárọ̀ ò mọ́mì mi wọ́n ń dọ̀bálẹ̀ ní ilẹ̀ Yorùbá ni kí a má kó wọn délé tán gbogbo wọn á bá wa délé ní àṣẹ Èdùmàrè ká má kó wọn délé tán kó má di gbàngàn ẹ jẹ́ ká tọ́ wọn sọ́nà nílẹ̀ àṣà adúláwọ̀ gbogbo wa tá a wá wà lájò akéré oko délé o àní dààmú o àní gbé sájò àdẹ̀ ní báwọn rìn níbi tí àwọn ajínigbé kan ti ń jíyàn gbé o àní báwọn aráyé fọwọ́ tì o àwa akéré oko délé ni o nítorí pé wọ́n ní àjòjì
ló ń kórè ilẹ̀ Egypt. Àjòjì ni àwa máa bá wọn kéré oko délé o. Àwa ní tilé màdámù ká tilé màdámù lọ ẹ̀wọ̀n. Àwa ní tilé màdámù ká tilé màdámù dé Nàìjíríà. A ò ní ya wèrè sáájú láṣẹ Ìdùmarè. wọ́n jẹ́wọ́ pé ìbílẹ̀ àwọlá pé inú ilé ewé àtegbò la ti ń ṣe àdúrà. A bá wa mú àdúrà wa lọ ní àṣẹ o, kí ẹ yá ṣẹ o. ẹ ṣe ìyá wa kó tó di pé ẹ má bínú pé wà láwa pọ̀ tó di pé a ó máa lọ lórí ètò. Ǹjẹ́ ẹ ti ẹ̀ gbọ́ nípa àjọ̀dún àṣà Yorùbá tí wọ́n fẹ́ ṣe ní ilẹ̀ Íjíbítì ní oṣù kẹsàn-án ọjọ́ kẹfà? Ǹjẹ́ ẹ ti gbọ́ nípa rẹ̀? Bẹ́ẹ̀ ni a gbọ́ nípa ẹ̀. ṣé iná ti múra láti bá wọn ra aṣọ láti kópa nínú ẹ̀? a ti dirálẹ̀ gbọ̀ngàn aṣọ lọ́jọ́ náà kùtùkù àrò. Arọ tí ò lè rìn á ní kán gbóhùn débẹ̀. Kábíyèsí ẹ ṣé ìyá wa, ẹ̀yin olólùfẹ́ wa, òun ni ẹ ti gbọ́ lẹ́nu ìyá wa yẹn. Àjọ̀dún àṣà Yorùbá dùn ọjọ́ kẹfà oṣù kẹsàn-án ọdún ètí àwà yìí ni, tó jẹ́ pé pẹ́pẹ́yẹ yóò pọnmọ, ẹṣin ó máa jó. Ohun tẹ́ ẹ̀ rí tàbí tẹ́ ẹ ti ń rí tẹ́ ẹ̀ rí inú amóhùnmáwòrán tẹ́ ẹ̀ fojú rí ẹ̀ rí ní ọjọ́ náà lọ́hùn pẹ̀lú ògo Ọlọ́run pẹ̀lú àṣẹ Èdùmàrè. Ojú tẹ́ ẹ fi ríran kò ní fọ́, etí tẹ́ ẹ fi gbọ́ kò ní di, ẹsẹ̀ tẹ́ ẹ fi rìn débẹ̀ kò ní kán. Àwọn ẹni bí wọn ò ní ṣe kí ni, wọn ò ní ṣe alápàdé wa pẹ̀lú ògo Ọlọ́run. Ire lójú owó rí, ire ni ojú owó máa rí. Èmi ni tí ń tòótọ́ MC Olúọmọ Adùn Àpẹ̀lẹ́. Ó dìgbà.